ẹ̀yin tí wà ìyẹn ní ìkànnì ti Obaztv akin ìpè ẹkú ojú ọjọ́ bójú ọjọ́ ṣe rí lápá bẹ́ẹ̀ ẹ ṣé tẹ̀ ń wò wá gbogbo ìgbà tẹ̀ ń bọ̀ wá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ yẹn nínú fọ́nrán Báwàsí nígbà tí Báwàsí gba fìlà orí àbúrò wọn ìyẹn tí wọ́n dé lórí stage láti fi ṣàpẹẹrẹ bí ọba kan ṣe máa ń dé fìlà tí wọ́n dẹ̀ sọ pé àwọn gẹ̀ẹ́tì ẹ̀ pé bọ́ba yẹn ṣe máa ń dé lélẹ́yìn ìyẹn gangan kọ́ ni mo fẹ́ sọ bí kò ṣe nǹkan tí àwọn èèyàn rí sọ sí ní àríwísí yẹn comment section ẹ máa gbé yín débẹ̀ máa sọ àwọn nǹkan táwọn èèyàn sọ fún yín sí ní comment section mo fẹ́ fi lè kún ká lè jọ máa fi gbádùn ara wa òun náà ni ó yẹ jẹ́ sáré sílẹ̀ díẹ̀ kẹ́ gbó díẹ̀ kí n tó wá gbé yín dé inú comment section kọ̀ọ̀kan gan. kájọ sáré wo comment section nǹkan táwọn èèyàn sọ yẹn lápá àti bẹ́ẹ̀ ẹ̀yìn kan rèé tó ní if no be 7up never it can never be 7up Apple Fuji worldwide. Ìkànnà tún rẹ̀ ó ní since his younger brother has started managing his finance baba dey invest everywhere. Lórí fìlà tí bàbá dé yẹn lórí stage eléyìí náà sọ if na another someone cap ọ̀gá ńlá can never do that. Ìkànnà sọ ń bẹ̀ ó ní this cap even suits him as if it's born with him. Pàṣọ ẹ mọ̀ oríṣiríṣi àwọn àwísí ló máa ń wà lẹ́yìn abala àti comment section ẹ jẹ́ ń dẹnu mọ́ ìyẹn lápá àti bí ká pàdé ẹnu fọ́nrán mi má tún máa mú mi wá ìyẹn pẹ̀lú àwọn comment tó wà ń bẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan tẹ́ ń gbọ́ wa tẹ́ ń tẹ̀lé wa gbogbo gbà ó dàbọ̀ látàkùn.